Tani Jésù rẹ̀, tani Jésù tó ń sìn. Robert Powell ní pé àbí Jim Caviezel sọ fún mi. Tani Jésù rẹ̀, tani Jésù tó ń sìn. Robert Powell ní pé àbí Jim Caviezel sọ fún mi. Àkàndá lóru ọ̀rọ̀ dé aládé tú òwe ìwé mímọ́ pẹlẹsẹ̀ tí wọ́n mú wá o ìmọ̀ ìṣe tọlọ́run òtítọ́ dé. Tani Jésù rẹ̀, tani Jésù tó ń sìn. Robert Powell ní pé àbí Jim Caviezel sọ fún mi. Àkàndá alúrò ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jú. káàbọ̀ mọ́ ọ̀dọ̀ àgbà. Mo kí gbogbo etí tí ń gbọ́ mi. ẹ lẹ́ o. Ẹ kú àsìkò yìí gbogbo ọkàn tí ń tẹ̀lé mi bọ̀ látẹ̀yìn. bó lójú ọjọ́ rí. Ẹ̀yin tẹ́ rí ọ̀rọ̀ ọpọlọ nínú nǹkan tí mo sọ. jẹ́ ẹbí sẹ́ǹsì nínú Mo nẹ́sẹ̀nsì. kí i pé ẹ ṣeun. Ẹ̀yin tí ò rí ń tó wúlò níbẹ̀ náà. ẹ̀yin Jésù ní ọ̀nà Ẹ kú àdúrótì. àti ìyè. Gbogbo ayé ò lè sùn kókó rí ségbè kan. gbogbo akọ́là ń wù nípa. Àtòrí láyé. Bọ́ bá lò síwájú atún lò sẹ́yìn. ìlú gẹ́gẹ́ ni. Ṣé lọ̀rọ̀ dàbí àdó olóró? bó lórí ọjọ́. Bọ́ bá fọ́mọ́lẹ̀ tó bú gbàù. gbàù. Yóò falẹ̀falẹ̀ fagi oko yóò ya. bá dé bọ̀nà jẹ́. Èmi Àkàndá gan làbá máa pè ní àjàmọ́ máa là. ìwọ ganu. Ọ̀bẹ nìkan jà fọ́ọ́gùn gbogbo lé lójú. lọ́nà lè bá wí. Òkò ìjà tẹnu ò bá jò wà ara kò wa. sẹ́ni ó kọjá àbá Kò wí. sí ń tọ́kàn mí nípa ẹni tí ọ̀rọ̀ mi bá ta bá. ibi ó bá wù ọkọ Ẹni mi tó sí. máa ṣe láǹfààní nìkan ló gbọ́n mi. ọba àṣọ àdọ̀tà. Irun mọlẹ̀ ìpadàbọ̀ ọ̀ràn míyàn. ó tán yẹ́bẹ́yẹ́. Àjàó wàrú akásọ lórí irọ́ mo dé. jàgàbá gbogbo ọ̀. Gbogbo ẹ̀ kú irọ́ tí wọ́n dàbò ẹ̀sìn lórí. ọ̀tá àwọn. Lórúkọ Ọlọ́run ni wọ́n fàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀. bẹ́ẹ̀ntì ẹ rí. Irọ́ lè sáré fógún ọdún kọ́ máa mí hẹlẹ. òótọ́ dé. Jẹ̀lẹ́ńkẹ́ lòótọ́ abalọ́nà. bó ti nínú wà Bí yìí. ẹ̀bì tí ó tiẹ̀ sì já lọ́la. ẹ Ikú tó bá pa lónìí àpagbé ni. apásòfò ni. Báwa náà ó tiẹ̀ tán láyé irọ́ tá a wà yìí. láti ẹ̀kú lọ́nà. A sì fìlànà sílẹ̀ láti tú generations tí ń bọ̀ lẹ́yìn wa kó o nígbèkùn. àfìdí òdodo múlẹ̀. Àwọn kan ló mú ẹ̀sìn wá fún àwọn baba ńlá wa. ẹ nà ó. Wọn ò yẹ̀ wò pàápàá tí wọ́n fi ń kanra mọ́. ojú dúdú gbà tí. Sẹ́lẹ̀ tí ń dàrú ọmọ ọkọ ọbẹ̀ ni ò tí ì kò dàgbà. tẹ̀ tí bí ọmọ àlejò. Àwa ṣetán láti kó èrè àwọn sàlẹ̀jì yìí. èyí tí wọ́n gbà lórúkọ gbogbo wa láì mọye ọdún sẹ́yìn. ó ti pẹ́. Because gbogbo ara ajá kọ́ ní ṣe é gbarú ẹ̀. bẹ́ẹ̀ni Kígun ọ̀wọ́lé kájọ́ mọ́gbò. gbogbo ajá kọ́. Láíláí forever kò lè ṣeé ṣe. pọ́sibù. I am also a victim. èmi gẹ́gẹ́. Torí ọ̀pọ̀ èèyàn ló béèrè pé pé kí ni ó dé. ṣé mi Àkàndá ọ̀lẹ́sìn ni? ọ̀sán fún ọmọ ọ̀dọ́ sí. I am a Christian by birth. lójúlówó kristu. Mo lóko ìsàmì tí wọ́n fún mi. ó sì rí lórí. Ilé onígbàgbọ́ wọn gbé mi sí. ilé olùdásílẹ̀ Ilé pàápàá. onígbàgbọ́ mo dàgbà sí. Olùṣọ́ àgùntàn bàbá tó gbé mi lọ́mọ. mo wí bẹ́ẹ̀ náà. Kọ́lọ́hún ó foríjìn bàbá mi lọ́rùn. àmì ẹ̀ pọ̀. Orí wọn jọ tẹ́wọ́ gba Christianity fún wa ni. àwọn nù. Èké ti dáyé ọjọ́ pẹ́. bẹ́ẹ̀ni náà. Bọ̀tì àmọ́ ṣe. bẹ́ẹ̀ni tá a gbọ́wọ́lé lórí ọ̀bárúnra láti dìde. tó ń wò bí lọ́nu. Ẹni ọgbọ́wọ́lé ni lórí òní yíṣẹ́ padà. olóòjẹ gàba lórí ẹ̀. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. káàbọ̀ ọmọ yìí. N ó sì gbogbo ẹ̀ láwẹ́láwẹ́. ó jẹ́rìí ẹ̀. Ibi pẹlẹbẹ la ti mọ̀lẹ́ jẹ. Ètò níyan gan tó máa tiẹ̀. nípele nípele. Ìgbà ó di lọ́jọ́ kan ọjọ́ kan. Àkàndá ó di lọ́jọ́ kan ọjọ́ kan. ọjọ́ kò jọ. Irọ́ ló pe òtítọ́ ó ní wáyà yìí. sí ìdíje eré sísá inú omi. Mo fẹ́ mọ̀ bóyá o lè sáré ìsàlẹ̀ omi. ẹ jájọ. Bọ́ ọ bá wá lè sáré abẹ́ omi. tọ̀hún ó pọ̀ Mo lọ́gàá. fẹ́ mọ̀ bó o ṣe lè yára sí. Òótọ́ ni wọ́n gbé ní tí mo máa jẹ dé. lọ́rọ̀ ewu. Níta bá máa ṣe bíi dánírì. ó jẹ́rìí ẹ̀. Ntí ò ṣe ni rí la kì í kó tó dé sí èèyàn. ó ti dé o. Àìsàn tí ń ṣe ni lọ́sọ̀ọ̀sẹ̀ ti di bárakú. Àbí? Òótọ́ a máa forí mọ́ òkun lọ́pọ̀lọpọ̀ ìgbà. lọ́sà pàpà jẹ Ó jáde. ní ọlọ́mọjà rí náà kan ga o. àmì ẹ̀ pọ̀. Bí ọba níta yé nínú, Ẹ. òkóbó gbọ́dọ̀ lu mọ́gùn. ọwọ́ àwọn ìyá mi wà Bí bẹ́ẹ̀. ọba lọ́wọ́ ayé nù o, ọmọ ọjọ́ mẹ́jọ gbọ́dọ̀ ya wèrè. kí ni ń wá ká. Kì í sòní kì í sàná tí mo ti ń sáró ẹ̀. ẹ Àìsí ńlẹ̀ lájiyàn kẹ́. ọ̀pọ̀ ọ̀rọ̀ ká gbọ́. Àìtódò tọ̀sí nǹkan kọ̀ díjú àkèré díjú. ó yọ sáwò. Àìlèjà nílẹ̀ bàbá mi ò débè. ká tó má fásitì ní. Bẹ́ẹ̀ èèyàn bá lè jà. Ọ̀dàn iwájú ta lè bàbá ẹni gbèjà ẹni. gbogbo lè nílẹ̀. Lóòótọ́ bá bú ẹ̀wù àti ṣòkòtò kalẹ̀. káàṣà. Ọbẹ̀ ẹnu omi ó mú òkun lọ ìsàlẹ̀ odò sísàlẹ̀. sísàlẹ̀ náà. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wẹ̀ lọ ní pẹrẹu. nínú ọ̀gbun. Nírọ́ bá gbé ẹ̀wù títọ́ ńlẹ̀ ó gbé gárùn. ló bá gbé wọ̀. Lọ́ba kéré mọ́lẹ̀ ní sá lọ. ó ní lọ. Pé nígbà tí òótọ́ ó bá fi jáde kúrò nínú omi. báwọn ti
dàrú. òun ó ti rìn jìnnà làwọn èèyàn pé máa yí dẹjọ́ òtítọ́ o òótọ́ kọ́ ni wàá ń sáré lọ iní kí ni wàá ń lé ìdí ni pé kò sẹ́ni tí ọ̀dásọ òtítọ́ mọ̀ kò lẹ́wọ́ àti ṣòkòtò méjì ọ̀kan náà ni kì í dọ̀tí kì í gbó kì í fàya tuntun yánranyánran ni nígbà gbogbo òótọ́ jáde padà nínú omi ó wá sọ rẹ̀ tì kọ́tajú kan ní wo aṣọ rẹ̀ lọ́rùn irọ́ tí ń sáré àkínní pàdé ọlọ́jà pẹ̀ lásìwọ̀n àti ṣe pínta ajá tó ikan lè mọ́mọ́ kí lọ́kàn Jósẹ́fù níbi ẹ̀kọ́ṣẹ́ ifá kí ládìẹ ń wá níṣọ alágbàtà kí lọ́dà òkùnkùn àtìmọ́lẹ̀ papọ̀ ọba kéré mọ́lẹ̀ òun lè rọ́ lọ bí àṣà ni mọ̀nà wà lọ́kàn irọ́ lọ́nà ó bá gbẹ̀wò ọrùn rẹ̀ pẹ̀lú ṣòkòtò ó bá sọ irọ́ sí hòhò golonto òkòtó irọ́ já ojú tèké ìnirọ́ bá wà ní hòhò golonto àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ àjàó àró awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ òótọ́ dé mo fẹ́ fẹ̀dí irọ́ síta bẹ̀tì afọ́jú ọ̀lẹ̀ má fọ́jú rìn nínú òkùnkùn ẹni tí wọ́n dè lókun ò lè túra rẹ̀ kalẹ̀ o nílò ẹnìkan láti tú ọ àti láti tan ìmọ́lẹ̀ sí ọ ẹnìkan ní n tí mò ń rò lọ́kàn ni mò ń sọ síta ọ̀pọ̀ ní òye ẹ̀sìn ò tiẹ̀ yé mi rárá wọ́n ní ń ọ̀mọ nǹkan kan nípa ẹ̀sìn pàápàá ọ̀kan tiẹ̀ ní tótálì mọ́ rọ́ǹgì èmi wá ní kọ́mọ ìdájọ́ o kọjálẹ̀ ẹ̀dẹ́ẹ̀mí ọbẹ̀ ẹ̀dẹ́ rẹ̀ jálẹ̀ ó tó rí àbọ̀ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tó kún sọ́sọ́ tí mo kọ̀ǹpáìlì sí 424 pages ìwádìí àìmọye ọdún pẹ̀lú oṣù gbọ́ọ́rọ́ bọ̀ bá wá ní ẹ̀rí gidi láti against ẹ̀ wọ́n ń búra níwájú ènìyàn àti Ọlọ́run pé n ò ní sọ̀rọ̀ mọ́ sí gbangba tàbí kí n ṣe ẹnu mi ń gbọ́lá fún fódìdí ọdún kan tàbí kí n má sọ̀rọ̀ nípa ẹ̀sìn mọ́ rárá títí táyé ò fi dọ̀run bẹ́tì ìwádìí rẹ gbọ́dọ̀ jinlẹ̀ àfi kó o sì wà nínú òfurufú torí mo ti parí homework tèmi tẹ́lẹ̀ kó tó di pé mo jáde síta ọ̀pọ̀ tí ń ṣẹlẹ̀ nínú ìjọ lónìí ló pùsì mi ìpànìyàn ṣòfò nítorí ẹ̀sìn sórí fídíò tí wọ́n ti yin woman kan níbọn lórí torí pé kò fi aṣọ bojú níta kò wọṣọ wọ̀kúwọ̀ o kò sí àyà sílẹ̀ o kò sí ikùn sílẹ̀ o kò sí ìdí sílẹ̀ o wọ́n ní ó kúnlẹ̀ wọ́n sì kírun sí lára àfi kẹ́mu wọ́n fún un níbọn láàrin orí ọ̀wù sọ́lọ̀ náà lọ́rán wọn ọpẹ́ tèbú ti gẹ́ẹ̀tì wa wọ́n ti ẹ̀ńkóòdì ọpọlọ wa and this is an issue of common sense káyé fi gbogbo ẹ̀kọ́ Ọlọ́run lọ́rùn kì í ṣe pé ẹ̀sìn ọ̀dà 100%. My own point is ẹ̀sìn kì í ṣe ti Ọlọ́run man-made ni Ọlọ́run kọ́ ló rán wa pásítọ̀ kan ló sẹ́ndì mẹ́sẹ̀gì kan sí mi wọ́n ní adìẹ gbọ́jọ́ ọkú ẹ̀ ó pòṣé ọmọ wípé ọ̀nà ìjẹ́ ń dé lọ ọyọ ẹsẹ̀ bíbélì jáde fún mi ó ní àti kọ sílẹ̀ nínú ìwé mímọ́ pé nígbà tí òpin ayé bá ń dé ọ̀pọ̀ wòlíì àti pásítọ̀ èké ni yóò dìde bẹ́ẹ̀ lọ́pọ̀ aṣòdì sí Kristi á jáde pẹ̀lú mẹ́nì ń stylishly pè mí àkàndá ní antichrist nìyẹn bọ́tì kò lè dáhùn àwọn ìbéèrè tí mo béèrè ní apá kẹta pé kí nìdí tí wọ́n fi close more than 1000 Catholic Church ní New York nìkan Kennedy tí wọ́n fẹ́ ta more than 9000 churches ní California more than 1000 churches ní England tí wọ́n gbé sórí àtẹ̀hún kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi gbé for sale lé and why tí China fi ń wó ṣọ́ọ̀ṣì tí wọ́n ń wó mọ́sálásí kí ló ṣe Japan tí ń ti ṣọ́ọ̀ṣì pa kí ló ṣẹlẹ̀ ní Chile tí wọ́n fi ń dáná sun ṣọ́ọ̀ṣì gbèrè Jésù gbé àwòrán Jésù jáde sí gbangba tí wọ́n sì ń jóná sí i wọ́n ti ṣọ́ọ̀ṣì ta ṣọ́ọ̀ṣì wọ́n ń wó ṣọ́ọ̀ṣì wọ́n ń dáná sun ṣọ́ọ̀ṣì torí pé àwọn tí ń jọ́sìn nínú wọn ti yẹra ní that means wọ́n ti mọ òtítọ́ bíi tèmi ẹ
mọ òtítọ́ nígbà tó bá yá. Ó sì sọ yín dòmìnira. Òtítọ́ ó sì sọ yín di òmìnira. Káàbọ̀ Àkàndá. Mo wádìí mi jinlẹ̀ dáadáa. Mo jẹ́rìí ẹ̀. Ọmọ bó ṣe nira láti rí góòlù wá jáde ni. Kí ló dé? Kí ló fà á? Tọ́lọ̀ ń òféfé sókè ilẹ̀. Máa dáhùn. Ó fẹ́ ká làágùn. Ká ṣe wàhálà. Ká tó wá jáde. Ká tó wá góòlù jáde ni. Èèpo. Àkàndá mo gbẹ́lẹ̀. Mo húlẹ̀. Mo tàn yẹ́bẹ́yẹ́bẹ́. Bẹ́ẹ̀ tó wá kùsà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni mo ṣe ìwádìí Wọ́n mi. dé láti 24 pages. Ẹni tí ó takò mí wọn ò tí ì gbé. Wọ́n yí. And I mean it. Now, here we go. Yóò bèrè fún pé Ṣé kí tún ní o? ẹni tí wọ́n replicate àwòrán gẹ́gẹ́ bí Jésù olùgbàlà fún ọ. Rapist ni, killer ni, Ó lọ jẹ́. alágbèrè, Ó lọ ti- oníṣìnà ayé àtọ̀run ni. Àkàndá. And nínú yàrá Ó lọ ti tiẹ̀, decorate ó ilé. gbé àwòrán Jésù sára ògiri. Ìwọ tiẹ̀ tún gbé ní lágbàǹgbà kan sórígun yàrá. Tí máa ń dàbí iyọ̀. Ọ̀kan ń bẹ ní sitting room. Ilé yóò mú jáde. Kódà ètò gbé sí yàrá àwọn ọmọ. Wọ́n tún gbé sí yàrá àdáná. Iwájú ẹ̀ lẹ ti ń kúnlẹ̀ gbàdúrà lálẹ́kẹ́ tó lọ sùn. Jésù máa bá owó. Ọmọ kíìsì ẹ̀. Good night Jesus. Ó nífẹ̀ẹ́ ni. Thank you Jesus. Ọtí ò ní o. Ọmọ tẹríba fún. Ìyẹn àti ẹ̀ mọ́ sàmì àgbélébùú. Stupidity. Ẹgbẹ́ sínú ṣọ́ọ̀ṣì tiyín ni sàdádì pásítọ̀. Wọ́n gbé gàdàgbà Ẹ lé àwòrán ẹ̀ pélébé sára ọkọ̀ ayọ́kẹ́lẹ́ yín. Ẹ́. Kódà ó wà lára ọkọ̀ èrò. Ẹ̀yin ní gẹ́gẹ́ bí Wọ́n sì nígbàgbọ́ pé Pé kí ni ọjọ́? accident ò lè ṣẹlẹ̀ Jésù lolù. bó bá ti wà lára ọkọ̀. Ẹ́. You are such an ignorant. Káàyà. Lọ́wọ́ ọ̀pọ̀ mọ́tò tó ti jáàmù Ẹ́. tí ń bẹ lọ́gbà àwọn ọlọ́pàá Àgbéyàwó máa ń tàbí nínú ọgbà àwọn road safety. Ẹ́. Picture Jésù Ẹ́. ti nìyáàsì Ẹ́. lọ́bà lára àwọn rẹpẹtẹ. Fọ́tò Jésù 1 million Ẹ́. kò lè dá ẹ̀mí rẹ dúró. Tó ń gbọ́. Bọ́ ọba sáré àsápajúdé Ọkàn kú dànù. ọrùn làálà Ẹ́. tàbí kọ́ kán lápá tàbí kọ́ kán lẹ́sẹ̀ Ọ̀dà lágbo ara. tàbí kọ́ kán ní spinal cord Ló bá dànù. tán o. Ìwọ ló yẹ kó o fúnra rẹ ní brain Come, wípéré àsápajúdé ọ̀dà Professor. no remedy Kò sí ọkàn Jésù. kó o nítorí pé o ní fọ́tò Jésù. Ẹ́. Fọ́tò Jésù wọ̀nyí ń bẹ láwọn ilé ìwé káàkiri. Àìmọye. Àwòrán Jésù lọ́fíìsì Ẹ́. kódà ó ń bẹ nílé ìjọba Ta ló pọ̀ káàkiri? ilé iṣẹ́ àdáni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo wá ní kí n sáré béèrè lọ́wọ́ yín pé Pé kí ni ọjọ́? Jésù wo lọ ń tẹ̀lé gan? Òyìnbó náà ni. Ṣé èyí tí wọ́n bí sí Násárẹ́tì ní Bẹ́tílẹ́hẹ́mù ti Jùdíà? Ọmọ Àbí Jésù àtọwọ́dá tí wọ́n mú wá fún ọ? Ọmọ bí ẹ ti ya fọ́tò Torí ẹ̀. Jésù oríṣiríṣi ní ń bẹ. Àìmọye Jésù. Èwo nínú ẹ̀ ni wọ́n ń sìn? Àti kan ṣe dúrẹ́dì. Bóyá wọ́n ní dẹ̀dẹ̀rìn òpònú. Fún Bóyá èmi ni ń mọ nǹkan tí mò ń sọ. Àjọ wo náà? Ẹ̀rí ọkàn ó padà máa já ọ̀kan jẹ nínú wa. Àlẹ́ lè fọ́ ọmọ. Irun malẹ̀ ìpadàbọ̀ ọ̀ràn míyàn. Sáàkì o. Akíkaka kọ́ lọ́rọ̀ gbọ́. Bá bá gbọ́ kí bàbá Bọ́ ṣe. lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe. Ìyá lápẹ́ ó ṣe. Àjàó àrò gẹ́gẹ́ bí mo ti ń bá bọ̀. Ọ̀tọ̀ òsì bàjẹ́. Jésù oríṣiríṣi ní ń bẹ. Àìmọye Jésù. Yèé kọ́ ọ gbé sílẹ̀ nì. Ẹ mọ̀ ń ṣe Jésù. Ẹ ṣe Jésù. Yèé kí ọ wà ní ṣọ́ọ̀ṣì rí. Ìwọ. Jésù mọ̀kọ́ ni yé ni. Kí o wí. Èsì Jésù Jésù kan. ni ọlẹ̀ sí yìn ọkọ̀ rẹ sà. Gai. Ìsídà kó jẹ́ Robert Powell Ọdún gbogbo ẹ̀. tàbí kó jẹ́ Jim Caviezel Okay. tàbí kó jẹ́ Mel Gibson Ah. ó sì lè jẹ́ Brian Deacon Táwọn tàbí kó jẹ́ Robert Totti ẹ Jésù wà nù. tàbí Victor Garber Káàsà. tàbí kó jẹ́ Neil Ferrell Ẹ̀ẹ́. tàbí kó jẹ́ H.B. Warner Ó tán. ó sì lè jẹ́ Ted Neely Ah. tàbí Jeremy Sisto Ó dá sọ́ọ̀ Jésù. tàbí Christian Bale Ó ti wá dáa tàbí báyìí. Max von Sydow Anton Kiss. tàbí Diego Mogado Anton ní ó wa mọ́tò fún tàbí ọ. William Defoe Ah. so ti rí wípé dẹ̀dẹ̀rìn ni ọ́ Jésù mọ̀ sí ẹ̀pọ̀. ò níyè nínú Àná ọ̀gbọ́n. ọ̀làròjinlẹ̀ Ó jẹ́ tètè ronú. ọdún wo ni Jésù ti kú Máa dáhùn. ọdún wo ni wọ́n invent kámẹ́rà tí wọ́n fi ń ya fọ́tò Èmi náà fẹ́ bẹ̀rẹ̀. 2019 years nìyí Ẹ́. lẹ́yìn ikú Jésù Káàsà. wọ́n invent kámẹ́rà ní Ó 1816 dàbò náà ti yá. that is 1816 years lẹ́yìn ikú Jésù Ó mà pẹ́. wọ́n ya fọ́tò àkọ́kọ́ jákèjádò àgbáyé Káàsà. ní 1826 Ló bá tán o. báwo ni wọ́n ṣe wá rí fọ́tò Jésù tí wọ́n mú wá fún Ó ọ dá dáhùn o. wọ́n á ya òmíì pẹ̀lú ojú èso ọwọ́ ẹ̀ kẹ́ ẹ lè rí ibi tí wọ́n ti kàn án máa gbélébùú Láti kọ̀ǹfíìsì. ó sì tún máa sunkún bọ́ ọ bá ń wo fíìmù ẹ̀ lásán Ee. á pé Àánú abiyamọ wọ́n máa ni. fìyà jẹ máa yí gidi o Wọ́n tún tọ́ sí ó náà. sì nígbàgbọ́ pé torí tiẹ̀ ni wọ́n ṣe kàn án mọ́gi Ẹ kó pẹ́sẹ̀ yìí lọ. òmíì àgbé adé ẹ̀gún lórí wọ́n sì ní torí tiẹ̀ ni wọ́n ṣe lù ú tó bẹ́ẹ̀ Ó tọ́kàn bí sí ó sì tún máa sunkún Ọmọ
ọkẹ́. a ò rí pápọ̀ dàní Ó ti ọ́ pọ̀ lójú. Robert Powell ló ń sìn kìí ṣe Jésù Kristi kankan. Jésù ti kú, ó ti lọ. àwọn actors mẹ́rẹ̀ẹ̀rin láti mọ kàkálẹ̀ ni wọ́n ti àti Jésù rí nínú sinimá. Káì. àwọn méjì ló wá popular dáadáa. Ẹ́. ìdí ni pé àwọn lọ́jọ́ sí Sáré Bọ̀gíà Ókè. tí wọ́n fi ń portray Jésù fún wa. Who is Cesare Borgia? Ta ni jẹ́ bẹ́ẹ̀? wọ́n ṣàlàyé fún ọ níwájú. Ó jẹ́ tẹ́tí ẹ̀bẹ̀rẹ̀ Bẹ̀tì Àmọ́ àmọ́ jẹ́. as I was saying, Robert Powell Ẹ́. àti Jim Caviezel Okay. ló popular jù láàrin gbogbo wọn. Àná gba yìí. àwọn méjèèjì ló ń rí Ẹ́. nínú fọ́tò Jésù káàkiri. Àná tó ṣe bí. Robert Powell ló ká pọ̀ jù Ẹ́. nínú èyí tí wọ́n ń tà Okay. tí ẹ̀yin ń gbé sílé wọ̀nyẹn. Láàbí ṣe fọ́tò. Olóhà ti Jésù Ẹ́. nínú sinimá lọ́dún 1977. Káàbọ̀ àkàndá. orúkọ sinimá ọ̀hún ni wọ́n pè ní Káàbọ̀ ọ̀jẹ̀. Jesus of Nazareth. Jésù ti Násárẹ́tì. Ẹ́. Robert Powell nìyí o. Ó ní o. This is your Jesus. Jésù yí mi. lónìí ọmọ ọdún márùndínlọ́gọ́rin ni 75 years. 25 years. wọ́n bí i lọ́jọ́ kìíní oṣù kẹfà Ọdún mọ́. ọdún 1944. Káàbọ̀. ọmọ orílẹ̀-èdè England ni. Ẹ́. nígbà tó sùn lọ pariwo síta Pé kí ni? ó ní stop worshiping me. Àkílódé. I am not real Jesus. Wait, what? He said, and I quote, Olóbi ọ̀jẹ̀. I never cease to say and repeat it to the world since 1977. Wait, láti ni mo á ti. I am not Jesus Christ. Ajímọ̀ká á I ti. am just an actor. Ló bá tán o. I'm British comedian. Ah. I am tired Eh. of seeing my photos displayed in places of Ẹni worship tẹ́yìn ń gbé and bọ́ọ̀lù. other places for worship. Àkílódé o. I just make a film for a living, Jésù yí pa ìwọ ta. burn my picture, Eh. and worship the only God in truth. Àbí. Kìlọ̀ gbọ́ tó wé òun. Kí ló gbọ́? Worship the only God in truth. Ọba àwọn ọba. Ọ̀parí ẹ̀ ó ní Pé kí ni ọjẹ́? I am just an actor. Ọdúnládé ti a. Ẹni tí wọ́n ń sìn ní Jésù nìyẹn. Ẹgbẹ́ ọ̀pá ìbò. Bóyá tí àwọn ará Chile gbọ́ nìyí Ẹ́. tí wọ́n fi ń kó fọ́tò Jésù jáde nínú ṣọ́ọ̀ṣì Sóde ní sunsun. tí wọ́n ń fi iná sí Kò sẹ́ni ó ní píkṣọ̀ tí wọ́n Jésù. fi ń wó ṣọ́ọ̀ṣì tí wọ́n ń dáná sun ṣọ́ọ̀ṣì Àti wọn. ìjẹ lásán gbogbo Ìpàdé ẹ̀. àdúrà lójoojúmọ́ ọ̀já sinmi Ẹ́. nínú rédíò nínú tẹlifíṣàn. Ẹ́. Ìgbé ayé wa ò sì torí ẹ̀ kó chẹ́ǹjì. Gbogbo ẹ̀ dojú rú dé. Lójúmọ́ ni wọ́n ń fọ́ ọ lójú Ẹ́. tí wọ́n ń di i lẹ́nu. Wọ́n ń di ọlọ́pọlọ. Di i lẹ́nu. Ẹ́. Bàbá fọ́ ọ lójú. Ẹ fọ́ lójú. Di i lẹ́nu. Sọ́ di wèrè. Bàbá ká a léyìn. Lọ́dọ̀ òkú. Kìnìún ayé tí ń halẹ̀ mọ́ mi bá mi Bàbá mú fọ́ so. lójú o. Ìwọ ni kìnìún ayé rẹ. Ní ń wò. The same àdúrà ló ń gbà lójoojúmọ́. Nǹkan kò sí jẹ́jì. Òkú ọ̀tá rẹ mélòó Ẹ́. ń lo ti rí níwájú ìta. Má dáhùn. Ojú ọ̀tá rẹ mélòó ló ti fọ́. Afọ́jú ọ̀pọ̀ ń gbọ́. Ọ̀tá rẹ mélòó ni wọ́n ti dín lẹ́nu. Àbí? Kọ́ńtrákì mélòó ló ti fàdúrà wòlíì rẹ gbà. Ẹ́. Ǹjẹ́ o ní èdè intermediary láàrin ìwà àti Wọ́n Ọlọ́run? gbàdúrà fáyé. Wá ètò lè bá bàbá rẹ sọ̀rọ̀ níwọ nìkan. Ọ̀tá ló dá. Jẹ́ kí n sọ àsọtẹ́lẹ̀ kan fún ọ Àgbẹ̀ prọfẹ́sì pé kan. mo fún àwọn chọ́ọ̀chì ìgbàlódé ní ọdún 10. Dákọ̀. Àwọn tí ń jọ́sìn nínú ṣọ́ọ̀ṣì wọ̀nyí á dínkù. Ẹ́. À ń bí gbogbo olùdásílẹ̀ àwọn ṣọ́ọ̀ṣì wọ̀nyí bá fi kú pẹ́rẹ́. Bàbá ikú dànù. Òpin dé bá ṣọ́ọ̀ṣì wọn Ó nu ti o. tán nìyẹn. Àwọn pásítọ̀ kéékèèké á lọ dá chọ́ọ̀chì tiwọn sílẹ̀. Nígbèríko. Wọ́n á sì kó díẹ̀ lára ọmọ ìjọ tó fẹ́ràn wọn lọ. Ẹ́ náà. Bọ́ bá sì jẹ́ ṣọ́ọ̀ṣì tó ní bíráǹṣì tẹ́lẹ̀ ni. Ẹ́. Ó rí tí wọ́n mọ pákó ṣọ́ọ̀ṣì dání nísìn. Oríṣiríṣi Torí church ló pé wà. pásítọ̀ làwọn ọmọ ìjọsìn kì í ṣe Ọlọ́run. Àti Trinidad. Bàbá jíò ni wọ́n wá kì í ṣe Jésù. Bíṣọ̀bù àti rẹ́fúrẹ́ǹdì pẹ̀lú olùṣọ́ àgùntàn ni wọ́n ń wá Wọ́n kiri. fi pátá ṣe sùn. Ìdí tí ṣọ́ọ̀ṣì ó fi tún nìyẹn lẹ́yìn tí wọ́n bá ti lọ. Inú chọ́ọ̀chì náà Mi ni o. babaláwo bá kú okú tó ń tọpọn fáìní. Wọ́n pọ́ fọ́lọ̀ mú. Because kò sí mẹ́rẹ́kù tí wọ́n ń wá kiri rárá. Ẹ́. Nígbà tí wọ́n bá sì náwó ọwọ́ wọn tán Wọ́n dẹ́dú àmì. tí wọ́n padà wá da tọrọ jẹ. Kálukú ọ̀bà yí ajókòó fìdí pa gbálé. Àbí? A ní ṣọ́ọ̀ṣì kọ́. Mọ́sálásí ni. Nonsense. Kò síbi tọ́lọ́run ò sí jẹ. Àṣẹ Ṣé gbọ́dọ̀. àdúrà kìí gbà nínú ilé ni? I wonder. My dearest brothers and sisters. Etí ẹ̀ mélòó? Bó o ní láìfù ẹ. Ọlọ́run ò Wọ́n ń gbowó. tẹ̀síwájú ni àbí ọ̀ ń lọ sẹ́yìn? Pásítọ̀ nínú. Gbogbo ayé ló ti sọ dàjẹ́ tán. Ẹ́. Gbogbo ẹni ọba dúdú ti lẹ́yẹ. Ọ̀dítọ̀ ló. Gbogbo lóńgì níní tìyá àgbà. Ó lajẹ́ ni. Gbogbo lóńgì níní bà ọ́ lẹ́rù. Ẹ́. Mẹ́wàá ẹranko
ọ̀pọ̀lọpọ̀ abániṣeré Bẹ́ẹ̀ni. ni olóńgè ní lókè Tí ó tún òkun máa fara nù ọ́. wọn á jẹ́ kó máa sun orí bẹ́ẹ̀dì pẹ̀lú wọn Táwọn ò lájẹ. wọn á máa gbé sẹ́sẹ̀ gbé kọ́rùn Mentality ti kódà ajá bí wọ́n bá ń lọ sóde wọn ó gbé jù sẹ́yìn ọkọ̀ gbogbo orogún ló burú lójú tiẹ̀ Àwọn ní. gbogbo ilé olórogún ni ilé ogun àbí gbogbo orogún ni kì í fẹ́ kọ́ mọ orogún tiẹ̀ ọ̀la Àwọn ni wọ́n já ṣé bẹ́ẹ̀ náà lógun ayé wa burú tó ni Wọ́n dáhùn. àbíwọ pẹ̀lú àwọn ẹlẹ́yọ̀lẹ́ Wọ́n nílé ayé ogun. wáì tẹ́ ìbò ológun ìdílé Ogun mélòó lọ ti jà? wáì tí wọn ò ní gbàgbọ́ nínú spiritual problem Wọ́n bí sí pẹ̀lú. ìwọ sì ń gbàdúrà kó lè ríṣẹ́ Wọ́n sún sọ́ọ̀sì lójoojúmọ́. iṣẹ́ wo ni bàbá èmi àti ẹ ti dá kalẹ̀ Wọ́n dáná. àwọn olè tó dìbò fún ti ń bẹ nílé ìjọba kí ni tí wọ́n ṣe Ayé ni tàwọn náà. bẹ́ẹ̀ bíbélì àti kùránì wọ́n fi búra Bẹ́ẹ̀ náà. sógun ìdílé náà nìyẹn I wonder o. bẹ́ẹ̀ lòmíì ọ̀rẹ́ ti ilé lásán yóò yálé àfáà yóò yálé wòlíì Wọ́n lọ bomi wọn yóò náà. ṣàyẹ̀wò nílé babaláwo Pẹ́sẹ́ kí n gbà á. bọ́ bá fẹ́ ralẹ̀ wọ́n á ní kó lọ rí ibu ilẹ̀ ibi tó fẹ́ rà wá Lọ́kẹ́ kókó kí mi wá. wọ́n lè wò bóyá lẹ́ẹ̀bẹ̀ á dára Àṣẹ kátàkátà. ọ̀dà ńgbà tó fẹ́ tajà ọ̀kọ́kọ́ mórílélẹ̀ wòlíì Kí ló- ẹ dákun ẹ bá mi pírẹ́sì iṣẹ́ mẹ́rin Jáde ẹ bá ń yẹ̀ wò. ṣé kò wá ní mú kan fún ọ Àwọn ń dáhùn. ṣé gbogbo ẹ̀yin tí wọ́n chúùsì iṣẹ́ fúnlẹ̀ tí ń tà Bẹ́ẹ̀ ti là ń bẹ̀. ọjà ọ̀yá ó tún gbalẹ̀ wòlíì lọ Ó tún lọ bẹ̀. sáwọn ni ó kó kọ́sítọ́mà wá fún ọ rẹ I wonder o. àbí punctuality Iná kíní. àbí kó o mójútó ọjà rẹ Ó dáadáa jẹ́ tètè gbọ́n. báwo ni sójú líle ló fi ń pàdé kọ́sítọ́mà rẹ Pákéjì ara àbí rẹ̀. ẹ̀rín músẹ́ ló fi ń kí wọn káàbọ̀ Wọ́n tàwọn tó wà lẹ́gbẹ̀ẹ́. ọmọ wípé ó ní í ṣe pẹ̀lú ọjà títà Wọ́n ṣe ń dáná sí. èèyàn fẹ́ rajà lọ́wọ́ rẹ Ó fẹ́ ra nǹkan. ọwọ́ á jẹ́ kí pírọ́blẹ́mù ti lé kọ́ àbíà níbi tó ti ń tajà Ọwọ́ ń gbójú. ọmọ wípé Ṣé kí ni ọjẹ́? ò ń lé kọ́sítọ́mà sánì Ó yẹn lọ bòmí náà. lọ́ba tún gbalẹ̀ wòlíì gbalẹ̀ àfáà lọ Dádì ó tiẹ̀ ti sùn bí o. làwọn bá tún dọ́gbọ́n gba sẹ́ńtì díẹ̀ nínú owó tó fi ń tajà Ọ̀sẹ̀ lásìkò. bẹ́ẹ̀ ọjà ò fi gbogbo ara yá ni lẹ́fúrúwẹ́à Ọwọ́sẹ̀wẹ́sẹ̀ tí ó kárí jà. ayé ni aṣọ oníṣúgà Nígbà tí òṣòwò ta. use your common A sense ní olọ́pọ̀lọ́ ẹ̀. bó láyé ìbáṣerí gan Kó o ronú. ká ní China béèrè lọ́wọ́ wòlíì kí wọ́n tó ṣe fóònù ká ní Mark Zuckerberg béèrè lọ́wọ́ ẹ̀fà Ọmọ iye ọmọ ọdún kó tó wà tó nígbà gbé náà. Facebook kalẹ̀ ó ti ń lówó at the age of 23 years Tó wá yí ẹ. the first and the only self-made billionaire Ìwọ́n sì wá so. in the whole world at such a younger age Káàṣà. 23 years old Ọtí ìtọ́lé wò ní ẹnìkan kò ṣiṣẹ́ owó sílẹ̀ fún Àwọn wáṣẹ tó fẹ́ ṣe. owó ńlé bẹ́ẹ̀ lẹ́nìkan kò pín ogún fún Ẹ nà. bọ̀tì Àmọ́. bọ̀tì Àmọ́ sẹ́. bọ́ bá ti ń login sí Facebook lójúmọ́ ó ní iye tí ń bọ́ sápò ọmọ yẹn Àwọn ọmọ iye ó tó lọ. marry at the age of 28 ọ̀fẹ́ ọmọ 26 years Ló bá tán. ọwọ́ ti $73.6 billion Owó. ó lówó ju ìpínlẹ̀ nìkan ni wa lọ Bẹ́ẹ̀ni náà. including Lagos State tó lówó jù Mélòó lára wọn? kò yálé wòlíì kò yálé àfáà Kò lọ sóòrùn kò náà. lọ night vigil kò lọ revival rìsáàsì lọ gbájúmọ́ Kò lọ gbọ́sẹ̀. ilé ìjọsìn ní dìndìnrín ara ti ń yí kiri Ilé wọ́n tàbí ọmọ. látòrí òkè dórí òkè bíi tẹdun Ọ̀sọ̀ rẹ̀ di mo mọ́kí. ti ń kú ní ṣọ́ọ̀ṣì kan ló ń rí mọ́mí ìbí tààyà Bẹ́ẹ̀ ayé ò yà. kí wàá ní làlórí kí ló mú bọ̀ orí òkè tó ti ń yí kiri Àìsàn bá ń sá. morning prayers evening prayers Midday prayers. vigil revivals you are just wasting your time Ìpàdé olóṣooṣù. ọlọ́gbọ́n kan dúró síwájú rẹ̀ wọ́n á tún pọ́níṣì ẹ̀ wọ́n á ní ọ̀káwọ́ ẹ̀ méjèèjì sókè Kọ́ ọmọ gbàgbọ́. láìkí sọmọ primary school Ẹni àìwẹ̀ bá pọ̀ jù. olúwa yóò bùkún fún ọ. àmín o Jésù olúwa yóò bùkún ilẹ̀ rẹ Ẹni yóò máa pa orí ọmọ ilẹ̀ ọ̀ṣọ́. tó yẹ kó o fi dáko tó o fi dáko sọlọ́mù tí ìbùkún ilẹ̀ wa tẹ́lẹ̀ Wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀kọ́. lọ́sẹ̀ yìí mo máa ró lóore Àmín. aláàánú máa wá ẹ wá Wọ́n tún pa. every week ni wọ́n ń wí bẹ́ẹ̀ fún ọ the best thing ni pé kó o ṣiṣẹ́ oore ọ̀fẹ́ ò lè wá bọ̀ oníkọ̀rọ̀ yàrá Ó ti rí nù. gbogbo iṣẹ́ olúwa tí wọ́n fi ń gba táìmù ẹ ní ṣọ́ọ̀ṣì Lọ́ fi ń gbowó lọ́wọ́ wọ́n ń ẹ̀. wéèsì rẹ̀ ní Nọ́ọ̀sẹ̀. use the remaining of your time for the benefit of your Wọ́n ti life gbàdúrà sọ́nù ẹ̀. àtọkọ àtaya àtọmọ wa Wọ́n tún kọ́ ọmọ náà. kájọ fèsì poverty squarely ni Ká ṣiṣẹ́ àṣelà. ká fi iṣẹ́ lé iṣẹ́ àtòsí dànù sígbó Ẹyẹ gbàdúrà bí gbàdúrà. bẹ́ẹ̀ bá kọ́ iṣẹ́ ó borí wa o Iṣẹ́ ó jẹ́ wa. ìmọ̀ òsì pín síbì kan Ó ti rí nù. máa wá ìmọ̀ lójoojúmọ́ ni Tọ́ ìkú
everyday ní yàrá ìkàwé Fẹ́mi Àkàndá pé n bá ti ń jí sáyé mo bọ́ sí another class inú mo fẹ́ mọ nǹkan tuntun lójúmọ́. I want to know many things. Mo fẹ́ ṣe ìwádìí ìjìnlẹ̀. Ibi mo bá ṣe dé lọ́kàn mi o. Kò sí tọ́kàn mi nípa tó ti rí kọjá lọ. Mo ń gbàdúrà kó lè ríṣẹ́. Kó fìdí pagbá sílé. Orí òkè àdúrà tàbí ṣọ́ọ̀ṣì. Ńkọ́ ló ti rọ́mọ. Ọlọ́run ọba nìkan ní sọmọ. Rìsáàṣì ẹ̀kọ́ṣẹ́. Àlékún ìmọ̀. Iṣẹ́ àgbẹ̀. Iṣẹ́ ọwọ́. Ọjà títà pẹ̀lú òwò ṣíṣe. Ilé èèyàn fi jẹ́ èèyàn láyé. Kì í ṣèpàdé àdúrà ṣíṣe kiri. Ìpàdé àdúrà àkànṣe lọ́jọ́ Monday. Ìpàdé àdúrà gbógun fólógun lọ́jọ́ Tuesday. Sílò lọ́jọ́ Wednesday. Àdúrà pàtàkì fún àwọn àkọ́bí lọ́jọ́ Thursday. Ìsọ́ òru lọ́jọ́ Friday. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ àkọ́bí wọn ti dá ìpayà sí láyé. Ńgbà tí wọ́n halẹ̀ mọ́ wọn. Wọ́n á lógun tí ń ja àkọ́bí pọ̀ jù. Wọ́n á wá bẹ̀rẹ̀ sí ní mú sítórì àkọ́bí tí ò ṣe rere jáde. Starting from Cain títí dórí Esau àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àìmọye àkọ́bí lọ́mọ ti débi gíga o. Ìpàdé ẹgbẹ́ akọrin lọ́jọ́ Saturday. Ọjọ́ mélòó láàrin ọ̀sẹ̀ kan lọ fẹ́ fi wúlò fúnlé ayé ara rẹ̀. Táìmù dá láti ronú sí nǹkan tó lè mú ọ tẹ̀síwájú. We are not producing experts. Failure là ń fojoojúmọ́ kó jọ. Gbogbo àwọn ọmọ yín tó ti jáde iléèwé òun ẹ pè wọ́n kí wọ́n wá dìfẹ́ǹdì sàtífíkẹ́ẹ̀tì. Ẹ rí i pé gírádùétì nìkan nílé ẹ̀kọ́ gíga wá ń pòdúsì. Kì í ṣe ẹ́sípáàtì. Bí púpọ̀ èèyàn bá pray lọ́dọ̀ pásítọ̀ wòlíì tàbí àfáà kò tí èèyàn ọkọ tàbí aya. You are just wasting your precious time because kò sí nǹkan kan Ọlọ́run láti chúùsì ọkọ tàbí ìyàwó fún ẹnikẹ́ni. Ọlọ́run ọ̀ráyè ìranà. Ìrẹ́ ni kó o mójú rẹ rọjà. Ìwà pẹ̀lú ẹwà ni o mọ́ wálé. Má píìkì ìyàwó nítorí steppings. Má píìkì ìyàwó nítorí back asu àti front well. Wow! Ọmọ yẹn ṣe igẹ̀. Ó sì lẹ́yìn tó dáa. Tàbí wow! Igẹ̀ yẹn lọ́jọ́ iwájú. Ẹ̀yìn ọlá rẹ̀ náà ò dẹ̀ tún báyìí. Píìkì ìyàwó tàbí ọkọ tí yóò ṣe rí mọ́ni. That you will be proud of. Má manage láti fọ ẹnikẹ́ni o. Má pìtì ìyàwó tàbí ọkọ fẹ́. Fẹ́ ìyàwó tí ẹnu rẹ̀ máa ká. Fẹ́ èyí tí ẹnu rẹ̀ ò ní fẹ̀ ju sí apá rẹ̀ lọ. Fẹ́ ìyàwó tó ní ìpamẹ́ra. Fẹ́ ìyàwó tàbí ọkọ tó ní sùúrù. Fẹ́ ìyàwó tó kó ẹbí rẹ̀ mọ́ra. Píìkì ìyàwó tọmọ ọjọ́ tó wà àtàsìkò tó kù díẹ̀ kú tó. Píìkì ìyàwó tí yóò fi ọ pẹ̀lú bùkátà rẹ̀. With whom you have. Fẹ́ ìyàwó tó lè mú tọwọ́ rẹ̀ kálẹ̀. Kí wàhálà pẹ̀lú àsáré kọ́ má bàa tètè rán sọ́run. Fẹ́ ọkọ tàbí ìyàwó tó níṣẹ́ lọ́wọ́. Fẹ́ ìyàwó tàbí ọkọ tó nífẹ̀ẹ́ rẹ̀ tó sì nífẹ̀ẹ́ rẹ̀ tọkàntọkàn. Fẹ́ ọkọ tàbí ìyàwó tẹ̀lẹ́jọ mánéjì ara yín kalẹ̀. Because marriage is managed. Ẹ mánéjì character. Ẹ mánéjì owó. Ẹ mánéjì resources àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Má fẹ́ ìyàwó tàbí ọkọ tí ń wá ago alágo ṣiṣẹ́ o. Mo ní o fẹ́ ìyàwó tàbí ọkọ tó níṣẹ́ lọ́wọ́. Fẹ́ èyí tí ò ní ṣùgbọ́n tó lè kó ọlá tiẹ̀ ràn. Last but not the least, tó bá jẹ́ obìnrin tàbí ọkùnrin tó fẹ́ràn ìbálòpọ̀, fẹ́ obìnrin tàbí ọkùnrin tó fẹ́ràn rẹ̀ dáadáa. Kẹ́ ẹ lè avoid ìjà ojoojúmọ́ ni o àti ariwo sójú oúnjẹ ni. Because oúnjẹ ni fẹ́ lò mí. Èèwọ̀ lòkété ńlé Oníkòyí. Àwọn ẹlẹ́rìn mọ̀ṣáṣí nìyí. Oúnjẹ àjẹgbádùn ni fún wọn. Tó bá jẹ́ ẹni tó gbà pé ìbálòpọ̀ kì í ṣoúnjẹ àti pé kákan bímọ lọ́wà fún ẹni tí ó fẹ́ràn rẹ̀ ní ọwá o gẹ́gẹ́ bí ọkọ tàbí aya tàbí ẹni tó rẹ́dì láti adapt sí èyíkéyìí láìsí ìyọnu. Èwo nínú ẹ̀ ni pásítọ̀, àfáà tàbí prọfẹ̀tì lè báyàn ṣe. Mùsùlùmí ò lè kó ń gbàgbọ́ nínú Christianity torí pé Christianity ni ìpìlẹ̀ Islam. Mùsùlùmí tó bá lù ń
mo gba Jésù gbọ́ ń purọ́ ni. ìyàn ànábì Ìsá. Jésù ló wá síwájú ànábì Muhammad. Sallallahu alaihi. Ìwé Tórà ló síwájú. Ẹ̀wọ̀n. Tórà la pa nǹkan pọ̀ mọ́ tó di Bíbélì. Láìpẹ́ ní Ìnjílì. Lára Bíbélì láti yọ àlùkùránì jáde. Alápọ̀nlé. Àbọ̀ fẹ́ bá mi jiyàn ni. Lọ́ fẹ́ kíyàn. Bọ̀ bá sì pérọ́ ni. Ẹ̀. Nbo lo ti rí Ibrahim. Má dáhùn. Yàtọ̀ sí Ábúráhámù tí Bíbélì ti sọ nípa rẹ̀ tẹ́lẹ̀. Ábúráhámù náà. Nbo lo ti rí Dáúdà tiẹ̀. Ẹ̀. Tí kì í bá ṣe Dáfídì tí Bíbélì sọ. Má dáhùn. Bó ni Sùlàìmánù tiẹ̀ ti jẹ jáde. Sólómọ̀ náà. Yàtọ̀ sí Sólómọ́nì tí Bíbélì ti sọ nípa rẹ̀ tẹ́lẹ̀. Jákọ́bù. Bí ó bá sí Áárónì, Hárúnà ò lè wáyé. Jákọ́bù ní. Láìsí Màríà, Ẹ̀. Míríàmù kankan ò lè jẹyọ. Yóò bá sí Nóà. Àbọ̀ fẹ́ ágíò pẹ̀lú Yóò mẹ́rin. bá sí nínú. Apá kẹrin nìyí kọ́ mọ́pọ̀ lápọ̀jù. Kò gbọ́dọ̀ pọ̀. Ẹ̀sìn versus ìwé mímọ́. Méjèèjì tó pa ń gbẹ̀kùn. Religions versus Holy Ó Book. dúró àti dààmú dààmú. Apá karùn-ún ò ní pẹ́ jáde. Ó ń bọ̀ lọ́mọ ọ̀sẹ̀sẹ̀. Ẹ̀kú àmì tí bá mi. Ẹ kojú lọ́nà o. Ràn mí lọ́wọ́ ran ọjọ́ ọ̀la àwọn ọmọ wa lọ́wọ́. Lájọ gbé kiri ìlànà. Àwọn bàbá tí a lọ sọ wá sínú òkùnkùn. Àwọn ọmọ la fẹ́ Jẹ́ kí. ká tú àwọn ọmọ tiwa jáde. Ká tàn mọ́lẹ̀. Bá mi share rẹ̀ fún gbogbo ènìyàn. Pátápátá. Bó bá sì jẹ́ apá kẹrin èyí lásán nìkan ni wọ́n ń gbọ́. Ẹ̀. Béèrè fún part 1 to 3 lọ́wọ́ àwọn tó fún ọ. Gbogbo ẹ̀ ní gbóná O lẹ́lẹ́lẹ́. gbọ́dọ̀ àfọ́ọ̀dù láti míìsì ẹnìkan. Zone. O gbọ́dọ̀ àfọ́ọ̀dù láti míìsì ọ̀kankan. Bá a ṣe ti ń bá a bọ̀. You miss one, Ẹ̀. you miss all ní Ó o. ti mísì ẹ̀ lọ. Láìkí péjì mi lórí Lórí Facebook. Facebook. Àkàndá ọ̀rọ̀. Ẹ̀. Àwíkóńkó. Àwíkóńkó. Ẹ subscribe sí YouTube channel mi. Bá a ti máa ṣe é. Àkàndá ọ̀rọ̀. Àwíkóńkó. Àwíkóńkó. Ẹwà èdè Yorùbá TV. Alákàndá. MDT Clearing Freight and Logistics. Iṣẹ́ wọn dára, wọ́n ta sánsan, wọ́n kárí ayé. MDT Clearing Freight and Logistics. Bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà. Ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé, àá wá gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní rajà. Product sourcing. Ìyẹn ni pé àá ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. Àá sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀, àtò, àlétò. Iṣẹ́ wa yàn, ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street, Ajao Estate, Ikeja, Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà, ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa, wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín. A ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis. Arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin. Orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro. Ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun. Ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń ro ẹ́ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù. Ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni.
fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ́jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033303477 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough nìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa.